gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ, ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ó ń bẹ ó ń bẹ ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ó ń bẹ 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 ó ń gbé mi fò, ó ń gbé mi sáré. Ó ń bẹ lórí ayé mi o. Ọwọ́ Olúwa tẹ́ ẹ rí kò ṣe é dá dúró fóṣó. Ọwọ́ tí ikú rí tó ń sá, àrùn rí oúnjẹ àpá. Gbogbo ọwọ́ kọ́wọ́ tí ń bẹ láyé mi, ọwọ́ Olúwa ti dé, ẹ máa jápa o, ẹ máa dà wá tì o. Ó ń gbé mi sáré, ẹ̀yìn ẹ̀rọ ọwọ́ Olúwa tẹ́ rí tó bá ti dé sáyé everybody ní mi o. Gbogbo ọwọ́ kọ́wọ́ wọn máa sá lọ, wọ́n máa jápa ni o. Ọwọ́ Olúwa ń bẹ o. Ọwọ́ Olúwa ń bẹ lórí ayé mi o. Ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa, ọwọ́ Olúwa, ọwọ́ Olúwa ń bẹ. Ó ń gbé ó ń gbé mi sáré. Ọwọ́ Olúwa ń bẹ. Ó ń bẹ ó ń bẹ lórí ayé mi, ó ń bẹ lórí ìdarí ọ̀sìnjì ọmọ, ó ń bẹ lórí Michael Kizz ọmọlógo. Ọmọlógo kò ní ṣòfò gbogbo ìṣòro rẹ, ọ̀tá ni ó kó ẹnu rẹ̀ onígbẹ́ onímọ̀fò. Ọmọ Jésù ọpọlọ ló fi play keyboard yeye. Ó ń bẹ lórí ayé o.